ṣé ẹ̀yin ni àbẹ́yìn kọ́ wọn ò sì sọ pé kán bí yín ta ló nítọ̀ ni àwọn dẹ̀ ní ẹni táwọn ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin nìkan sì lẹ jáde ẹ̀yin nìkan sì kọ́ lẹ lọ sí patí yẹn ẹ̀yin nìkan kọ́ lẹ lọ bí àdúrà ìgbéyàwó kí ni mú yín tẹ́ jáde báyẹn kí ni mú yín tẹ́ jáde báyẹn tẹ́ wọ́n á fi kùránì ṣépè wípé yín tẹ́ bá mọ̀ ń pa àárẹ̀ wọn ò àkíyèsí yín lórí àárẹ̀ wọn ò àkíyèsí yín lórí àárẹ̀ sà orí àárẹ̀ kan náà àkíyèsí yín sí ń tẹ́ ẹ ṣe yẹn ẹ disappoint gbogbo wa gbogbo Islam pátápátá kódà ó ti àwọn jàmáàlì súnà ẹ disappoint wa. òun ló fẹ́ pa o òun ló fi ìkan sí lára o òun ló ti gbá o àkùránì wa ni wà á dùn iná rẹ̀ la wá wà yìí o bá ń kó mojú lẹ́lẹ̀ yìí fò ó kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan ọ̀rọ̀ ọlọ́run nìkan òun ni ààyè tí ì sínú ilé ọlọ́sìn la wà yìí ìjọ mo tí wá délé ayé mi rí bàbá ìgbà yà má búra délé lé ibẹ̀ ìwọ lọ ilé rẹ̀ mo wà yìí o tó bá jẹ́ àtúnṣe Usman Faruq Onikijipa bá máa ń bá rẹ̀ ní àdúgbò àjà tí mo bá máa pẹ́ gbogbo tí jẹ́ lànà ló jẹ́ àyíká mi. a kú òǹgbẹ èyàn wa a kú òǹgbẹ náà a kú òǹgbẹ ṣe rí ọ̀rọ̀ tó ń jà ràìnràìn yìí ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rówó ra dátà ni o tí ó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ and definitely mo fẹ́ kí bàbá wa Onikijipa Mufti Ìlọrin mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé Saheed ti rìkọ́ọ̀dì gbogbo sẹ̀rẹ́rò tó ṣẹlẹ̀ ẹ má lérò pé bẹ́ẹ̀ ṣe jọrẹ́ pọ̀ kò ní fi yín pawó yóò sì péèjì fún yẹn lọ́tọ̀ ní orúkọ mi sì ní ó gbé sí ẹ ṣe bí bóyá àwọn búlọ́gà míì ni kò rí bẹ́ẹ̀ o bàbá wa Onikijipa kò rí bẹ́ẹ̀ rárá bàbá wa Onikijipa ẹ dákun skọ́là ńlá kan ni fún wa nínú Islam ẹ dẹ̀ tún jẹ́ ẹnìkan tó jẹ́ ayé mọ̀ dáadáa nínú Islam táwa náà sì ń rẹ́spẹ́tì yín dáadáa èmi ìyá kàsẹ́ẹ̀tì ni mo ń sọ̀rọ̀ yìí mi ò ní nọ́mbà yín ni ìbá pè ní 1-to-1 ọ̀ọ́gbàrà tọ́rọ̀ yẹn fi ṣẹlẹ̀ tó bá yẹ pé mo ní nọ́mbà yín lọ́wọ́ tàbí èmi ti gbọ́ tẹ́lẹ̀ gbogbo ìgbà tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ tán sọ tán lé láti nǹkan bíi last year ni mo wálé náà 2 months ni mo ṣe tí èmi yín tàbí pé mo gbọ́ lẹ́nu bí ẹni tó bá kàn yín tí ó mọ̀ mí tó sọ fún mi wàláì kò sí tó máa ní kí n má dé ọdún kí n má wá yín kàn mí kọ́ kí n sanwó mọ́tò fẹ́ni tó bá mọ̀ yín ibikíbi tó bá wà kó pàdé mi kó mú mi dé ọ̀dọ̀ yín káwá jọ lọ sọ́dọ̀ bàbá Murkaz ọ̀rọ̀ bá ti jáde báyìí èmi ni mo sọ mi ò fi nǹkan kan sẹ́nu o ṣùgbọ́n Ọlọ́run fún oníkálukú lẹ́bùn rẹ̀ ọmọdé lè sọ nǹkan tọ́lọ́run ó sì sàmì sí kò sẹ́ni tí ì jà ṣùgbọ́n eléyìí kì í ṣèjà bàbá wa Mufti Onikijipa èyí kì í ṣèjà rárá èyí ọ̀nà míì ni Yorùbá ó kà sí kì í sì tún ṣe Yorùbá ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ìṣirò ara wa ọ̀nà míì ni kódà ìjọba máa kà á sí ẹ ti understand ìjọba ní ìsìn tẹ́lẹ̀ là ń sọ pé ọ̀rọ̀ ògùn òde ilé ìjọba ọ̀rọ̀ ògùn dé ilé ìjọba ní ìsìn torí pé wọ́n ti fáwọn náà ní independent wọ́n dẹ̀ ń wọ aṣọ ògùn wọ́n ń wọ̀ lọ sí tí wọ́n kó àdó sí tí wọ́n kó gbogbo ẹ̀ sí lóríṣiríṣi owó ẹyọ tí wọ́n lọ sí court wọ́n ní lọ́ọ̀yà tiwọn the way bó ṣe ń dress nítorí ṣẹ̀ṣẹ̀ wọ́n ń lọ bẹ̀ àtijọ́ ni wọ́n máa ń sọ pé practice ògùn yìí kárí rárá ní ìsìn tí Nàìjíríà ti allowed wọn tán tún lọ́lùdé tiwọn so definitely wọ́n á béèrè ẹ ṣèyẹn lé ní bàbá wa Onikijipa torí a nífẹ̀ẹ́ yín púpọ̀ ju tó ṣẹlẹ̀ yìí lọ and ibi tẹ́ ẹ wá ṣe bí ọ̀nà máa wà láti lè save yín ẹ ṣe baba ńlá mistake bàbá wa Onikijipa
ẹ ṣe baba ńlá mistake torọ́rọ̀ yìí ẹ ti parí rẹ̀ nítorí ti Saheed lórí ọ̀rọ̀ yìí ẹ ti parí ìjà pẹ̀lú Saheed látìgbà tó ti lọ lé tí nǹkan ti ṣẹlẹ̀ going to 1 year to 2 years tí mi bá ṣì ẹ ti parí ìjà yìí ti pẹ́ kí ìṣọ̀rọ̀ oṣù tó kọjá yìí mo fẹ́ lè ní táìmù yẹn gan-an làwọn Saheed ti ń dọ́gbọ́n tán tí Yusuf ti ń mú àwọn ọmọ ní Murkaz bẹ́ẹ̀ ni tí ọ̀rọ̀ yìí fi ṣẹlẹ̀ tán fi mú gbogbo ọmọ Murkaz ǹjẹ́ wọ́n mọ̀ kankan ládàbí kò sí bàbá wa Onikijipa ẹ jẹ́ ká jọ lo làákàyè ẹ kàwé èèyàn ńlá ni yín Ọlọ́run ò ní gbé yín lulẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin fúnra ara yín lẹ fẹ́ fọwọ́ ara yín jura yín lulẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà bàbá wa Onikijipa ẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ bá ń sọ pé wọ́n fẹ́ gbé yín wọ lulẹ̀ kankan irọ́ ni ẹ̀yin fúnra ara yín lẹ fẹ́ gbéra yín lulẹ̀ lórí ọ̀rọ̀ yìí why tí mo fi sọ bẹ́ẹ̀ wàláì tí ó bá jẹ́ pé mo ti gbọ́ ọ̀rọ̀ yìí láti last year tí mo wálé 2 months ni mo ṣe bá wọ́nà kọ̀nà láti dọ́dọ̀ yín tí ń sì bá èèyàn kíní èèyàn kejì sọ́kìn tó kú òlẹ̀ èmi ò kọ̀ ń tá a bá máa ṣe lé lórí tí ọ̀rọ̀ yìí ò fi ní jáde tí ò fi ní dáadáa kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sì sẹ́ni tí ò lè fẹ́ ṣe nǹkan kan tàbí kò sẹ́ni tí àbùkù kì í fẹ́ lọ rèé bá tán máa ń sọ pé olówó nìkan ni àbùkù mọ́ irọ́ ni ẹlòmíín wà tálíkà àbùkù máa ń náwó gan tí ó lò ó ẹ ti understand ẹ má jẹ́ àpurọ́ mọ́lọ́ ẹ sì má jẹ́ àpurọ́ má ṣètánì ń tá a bá fi ọwọ́ ara wa ṣe kì í ṣàṣetánì ń tá a bá fi ara wa ṣe à ń purọ́ mọ́ ṣètánì àtọlọ́hun ẹ ti understand ṣé ẹ rí baba ńlá mistake tẹ́ ẹ ṣe ni Saheed tẹ́ ẹ gbà wọlé kì í ṣe lórí baba Mudir lórí ọ̀rọ̀ yìí sì lẹ fi gbà wọlé torí pé bóyá ohun rẹ̀ yóò fi yín pawó mo wà ṣúọ̀ fún yín mo bá yín bẹ́ẹ̀tì rẹ̀ Saheed ti rìkọ́ọ̀dì gbogbo ẹ̀ sọ́wọ́ yóò sì péjì tẹ́ ẹ ṣe bí bóyá àwọn èèyàn yín ló ń ṣe kò sẹ́ni tí ò ní dánlóòdù ẹ̀ lọ́wọ́ o ṣùgbọ́n Saheed ní lọ́wọ́ gbogbo àwọn blọ́gà tí ní lọ́wọ́ Saheed ní lọ́wọ́ yóò wá lo orúkọ mi yóò sì lo péèjì mi kódà tẹ́ ẹ̀ lè mọ̀ láì fàbàdà tẹ́ ẹ̀ mọ̀ fojú ibi tẹ́ ẹ̀ fojú sí ibẹ̀ kọ́ ni wọ́n ti máa gbé yín jáde ẹ wà àwọn ọmọ oníṣẹ̀ṣe ní gbogbo ọdún tó kọjá yẹn tí nǹkan fi rọlẹ̀ tán fi yọ fọ́tò yín èmi mo bẹ̀ àwọn bíi méjì kan mo ní rárá ọ̀rọ̀ ò lọ bẹ́ẹ̀ o lórí èyí tẹ́ ẹ lẹ́ tọrọ excuse ńgbà tẹ ọ̀rọ̀ tí ò tọrọ gan tẹ́ ẹ jáde tẹ́ ẹ ní kan foríjìn ọ̀rọ̀ yẹn gan ẹ nídìí àforíjìn níbẹ̀ yẹn ẹ nídìí apology lórí ọ̀rọ̀ yẹn èyí tó ṣẹlẹ̀ yìí gan l'apology fún yín eléyìí gangan ń l'apology fún yín èyí tó ṣẹlẹ̀ ní àárín oṣù tó kọjá wà láyé ẹ nídìí apology ṣé ẹ̀ tó yín ká ni tẹ́ ẹ̀ fi fọwọ́ dàbò tẹ́ ẹ̀ fọwọ́ bò torí kíni mo sọ̀rọ̀ báyìí ẹ wá ní bó ló ṣe jẹ́ ẹ lọ mú dìwà dasmin tẹ́ ẹ mọ̀ pé n tó wà nílẹ̀ yìí lójú ẹ fi sáré tọrọ apology tọrọ so mọ́ nǹkan bí oògùn òṣogùn of course bàbá wa Onikijipa bàbá wa lágége a lè sọ pé wọ́n sì ọ̀rọ̀ tán ń sọ wọn ò mọ tán ń sọ ẹ jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kinní yẹn ò bà wọ́n lórí wọn ò padà lọ fi kinní yẹn sí wọn lórí according to bí wọ́n ṣe sọ torí fídíò wọn wà lọ́wọ́ wa ńlá wa náà fi ń para báyìí tó ń ká wa láà kì í ṣe pé ní ìsọ tá à ń sọ yìí lágbájá fẹ́ gbé ẹ̀tù yẹn nù wọ́n fẹ́ gbé lágbájá lulẹ̀ yẹn ẹ̀tù yẹn nù ẹ̀yin fúnra ara yín lẹ fọwọ́ ara yín gbéra yín lulẹ̀ lórí ìrìn tẹ̀rìn yìí o ẹ ti fọwọ́ ara yín bara yín jẹ́ yanyanyan ẹ sì fọwọ́ ara yín túdì ara yín síta yes tọmọdé kan bá ṣerú ẹ̀ wàláì ó yẹ kẹ́ ẹ nà ni tàbí kẹ́ ẹ bá wí tàbí kẹ́ ẹ tì mọ́lé bàbá wa Onikijipa wọn ò sọ fún yín pé wọn ò dárúkọ wípé ẹni báyìí
ló fa àìsàn ṣe mí wọn ò lẹ́yìn lẹ fa àìsàn sí àwọn bàbá sọ̀rọ̀ lórí handkerchief ẹ̀yin náà wo bí handkerchief yẹn ṣe lọ tí àwọn scientists tán bá fi slow motion wo bí handkerchief yẹn ṣe lọ àkóbá ńlá ni fún yín o ẹ ṣe yẹn léní. Number 2 ẹ wá gẹ́ẹ̀tì tọ́ọ̀tì bọ̀bọ́ yẹn kẹ́ ẹ so mú dáadáa. Number 2 àdó tí wọ́n yọ lápò bàbá tí wọ́n fi sápò bàbá ta ló fi sí ta ló gba àdó ta ló tún padà wá tó ní kán gba kinní yìí o bí kò dẹni bí kinní o kán lọ fi sí wọn lórí so that nǹkan kan ni ṣé ẹ̀yin ni àbẹ́yìn kọ́ wọn ò sì sọ pé kán bí yín ta ló nítọ̀ ni àwọn dẹ̀ ní ẹni táwọn ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin nìkan sì lẹ jáde ẹ̀yin nìkan sì kọ́ lẹ lọ sí patí yẹn ẹ̀yin nìkan kọ́ lẹ lọ bí àdúrà ìgbéyàwó kí ni mú yín tẹ́ jáde báyẹn kí ni mú yín tẹ́ jáde báyẹn tẹ́ wọ́n á fi kùránì ṣépè wípé yín tẹ́ bá mọ̀ ń pa àárẹ̀ wọn ò àkíyèsí yín lórí àárẹ̀ wọn ò àkíyèsí yín lórí àárẹ̀ sà orí àárẹ̀ kan náà àkíyèsí yín sí ntẹ́ ẹ ṣe yẹn ẹ disappoint gbogbo wa gbogbo Islam pátápátá kódà ó ti àwọn jàmọ́lì súnà ẹ disappoint wa fún bẹ́ẹ̀ ṣe gbà yẹn Saheed Shittu kọ́ ló kàn tó yẹ kẹ́ ẹ tún rìn mọ́ yes tí bàbá bá wá gbé ẹjọ́ yìí jáde nítorí pé ẹ̀yin àti Saheed Shittu ẹ ti ń bára yín ṣe wàláì tí bàbá yẹn tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ bàbá wo Onikijipa tí Mudir Murkaz ó tó bẹ́ẹ̀ kódà kó mọ̀ síta ládò kó mọ̀ síta oníkinní kankan tán bá ní kí ló dé tẹ̀ ẹ̀jọ́ ń jà màá ní ẹni tí ó jẹ́ pé ọ̀tá mi tó lóun fẹ́ pa mí pẹ̀lú ohùn tó sì pa mí pẹ̀lú ohùn lórí nẹ́ẹ̀tì òun ni wọ́n ń bá ṣọ̀rẹ́ òun ni wọ́n ń bá ṣọ̀rẹ́ ẹ̀yin méjèèjì sílẹ̀ kakéwú ní Murkaz tí bàbá tó bá accuse yín lórí Saheed bàbá lẹ́tọ̀ọ́ àti accuse yín lórí Saheed àná ọ̀rọ̀ yìí bó ṣe wá lè kankan Saheed ló ti gbégbèsè àkóbá yìí ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà kódà tẹ́ ẹ̀ bá gbé Saheed hàn ẹ̀ bá tiẹ̀ bóyá lẹ̀ bá ti ní problem tó yìí bẹ́ẹ̀ mo sọ ẹ̀ sì lè mọ bá Saheed ṣe kẹ́ ẹ tún jẹ́ kẹ́ ẹ jẹ́ nǹkan kan ẹ lè jẹ́ nǹkan gidi lójú àwọn ọmọ yín o mo sorry to say it lójú àwa báyìí wà láìtàláì a lè respect gbogbo anything mọ́ àwa yìí nìkan sì kọ́ torí àìwí bẹ́ẹ̀ ká kú síbẹ̀ tí n bá jẹ́ àbúrò yín ẹ ní good advice tí n bá jẹ́ àbúrò yín tàbí mo jẹ́ ọmọ yín ní ọjọ́ yẹn máa jáde máa pe Saheed pé ní ayé ẹ̀ kò gbọ́dọ̀ tún kódà kò gbọ́dọ̀ gbé sí ní tó bá fẹ́ gbé síta kó gbé síta ní ayé ẹ̀ kò tún gbọ́dọ̀ pé orúkọ yín mọ́ kí lẹ fi bímọ rẹ́kẹrẹ́kẹ́ èmi wà lọ́ọ̀yà ni kí ló dé tírú Saheed ó fi wá kó yín láyà jẹ tẹ́ ẹ fi kó sínú pọ́npẹ́ burúkú tí ò dáa Saheed no bàbá wo Onikijipa ẹ ṣe ó kù díẹ̀ káàtó Ọlọ́run ṣùgbọ́n ní ti àdó yìí o ní ti àdó yìí ẹni tó jù sínú àpò wọn ẹni tí ó lọ tó wá padà gba àdó yìí lọ́wọ́ wọn ẹni tí ó tún gbé nǹkan míì padà wá ẹni yẹn ṣẹ́yìn ni àbẹ́yìn kọ́ ó tán ń tó imú yín tọrọ àforíjì sórí ọ̀rọ̀ ẹ̀yìn wọn lẹ́yìn wọn bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn kẹjẹ èèyàn bẹ́ẹ̀ bá tún ṣe lọ́jọ́ kìíní àná tẹ́ sáré apology ẹ̀wọ̀n apology wọ́n ní kẹ́ ẹ súnmọ́ ẹ tẹ́ ẹ bá fẹ́ jẹ́ èèyàn kẹ́ ẹ jẹ́ èèyàn kẹ́ ẹ tó jẹ́ èèyàn yes kẹ̀yìn sọ́lọ́n kó tó jẹ́ èèyàn yes òwe lẹ́pà irú àwa ìta àti ẹ̀ka kí ó tá kàwé wọn ò gbọ́dọ̀ mì wá nígbà àyà lórí ọ̀rọ̀ yẹn kí n lè sáré ṣe apology for what àwọn politician gan wọ́n ń kẹ̀yìn sọ́lọ́n ńgbà owó bá dọ́wọ́ wọn tán ni wọ́n máa sá lọ sí Saudi lọ́mọ ọbẹ̀ lọ́hùn wọ́n wà lọ wá ojú rí Ọlọ́run gbogbo ẹnu ni mo fi sọ́sà ohun tó ń ṣẹlẹ̀ ní nàá èyí tí Babangida ṣe
ó kẹ̀yìn sọ́lọ́run ó sì ba ìgbésí ayé Abíọ́lá jẹ́. Ìgbòho yá ń kọ́ ó gba Saudi lọ ó lọ bẹ lóòótọ́ ráwọn èèyàn lọ Saudi ní ìsìn ló ṣẹ̀ṣẹ̀ wá ń tọrọ apology. Ẹ wòran wọ́n ti ba nǹkan jẹ́ odidi ìdílé kan ti run odidi ìdílé kan ti run. Kẹ́yìn ọmọ wa wòran bẹ́ẹ̀ yẹn bí bàbá yìí ṣe kígbe síta ló dáa náà. Tẹ́ ẹ bá ṣe bí bóyá Saheed lè gbà yín lẹ̀lẹ̀ Saheed gan ó lè lọ sí i. Wàláì kò sẹ́ni tó fẹ́ mọrú ẹni téèyàn bá mọ̀. Àní bó bá jẹ́ mi ni ó yẹ kẹ́ ẹ tì mí mọ́lé ni lórí ọ̀rọ̀ yìí. Ẹ dójú tì wá púpọ̀ jù. Bàbá wa Oníkíjìpá ẹ ṣàdójútì fún wa. Ẹ ti ẹ̀ ṣàánú ìyàwó yín. Ẹ ṣàánú àwọn ẹni tán so mọ́ yín ni. Ẹ wá ń ṣépè pẹ̀lú Kùránì for what? Ẹ ń ṣépè pẹ̀lú gbogbo ìgbésí ayé yín. Gbogbo ìgbésí ayé yín wọn ò bí yín léèrè pé ẹ̀yin lẹ fàárẹ̀ ṣe wọ́n rárá. Àdó bó ló ṣe dápò bàbá ṣẹ́yìn ni àbẹ́yìn kan fọ́kàt. Mi ò ju àdó sí wọn lápò ló bá tán. Ẹni sì fún yín ládò ó mojú yín ẹni fún èèyàn ládò ó mojú yín bẹ́yìn ló fún ni bẹ́ẹ̀ lòmíì ló fún ni ẹni ìyẹn abọ́ta á sì gbàdò jáde. Ẹ dákun náà